mo fẹ́ kó bá mi wo fídíò yìí. Tá bá pè é ní good leader tó dáa ni. Èmi ò kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà. Ìjà òmìnira lèmi ń jà. Ṣùgbọ́n tí mo bá rí n tí ń lọ tó ń lọ káàkiri tó bá yẹ kí n sọ̀rọ̀ lé màá sọ̀rọ̀ lé. Ó bá pè mí lọ́mọ àlè, kò pè mí lọ́mọ gbá, kò pè mí lọ́mọ àwo, ìwọ ló mọ ọmọ àlè, ìwọ ló mọ ọmọ kọ́. Mo sábà pé ìyá bàbá mi ò deny mi wípé ìyá mi kọ́ ni ó gbé mi fún. Mo dẹ̀ jọ bàbá tó bá rí mi tó rí bàbá mi. Mo jọ bàbá mi tọ̀rọ̀tọ̀rọ̀ ni o. Ìwọ kọ́ ló máa sọ fún mi bóyá ọmọ àlè ni mí. Bóyá bìkan náà ti mo dẹ̀ máa sọ fún yín láìmọye ìgbà pé wọ́n gbé mi wá láti ìlú Ìlọrin débi tani bóyá wọn Fúlàní ibẹ̀ mú ìyá mi. Mi ò dẹ̀ sí ní sáìdì ọ̀nà Ṣakí mọ́ òkè ní Ìbàdàn Ọ̀yọ́ nǹkan kan Ọ̀yọ́ state débi tani bóyá wọn Fúlàní gbogbo Ìṣẹ̀yìn nǹkan kan mú sẹ́ẹ̀mbà máa mi lẹ̀ náà. Mi ò dẹ̀ sún mi sọmọ Ògùn state débi tani bóyá wọn Fúlàní tó wà sáìdì ibẹ̀ mi ò dẹ̀ gbé Èkó débi tani bóyá Yíbò nínú Èkó ti gbọ́sẹ̀ ìyá mi wò. Mi ò dẹ̀ sọmọ ọ̀rẹ́, mi ò sí lára ǹdí ọ̀rẹ́ inú oko àwọn bí ìlà bí nǹkan kan mo kó dágbólu. So anyway, mo fẹ́ kó bá mi wo fídíò yìí. Òbí ó lóun rọ ọmọ kan ní títì tí ó ẹ́ pé ọmọ yẹn wà nínú àgbàrá ẹ̀jẹ̀. Ó dẹ̀ gbé ọmọ yẹn lọ sí hospital. Kò fi ilẹ̀ síbẹ̀. Tó bá jẹ́ lómìnir yóò kọjá lórí ẹ̀. Ó rọ ọmọ yẹn nínú àgbàrá ẹ̀jẹ̀. Ó dẹ̀ gbé lọ sí ilé ìwòsàn. Ó dẹ̀ padà lọ níjọ́ kejì. Doctor ní wọ́n ti discharge ọmọ yẹn. Wọ́n ti fi sílẹ̀ ó ti lọlé. Ó dẹ̀ trace, ó dẹ̀ bèrè ilé ìyá ẹ̀. Ó dẹ̀ trace ẹ̀ lọ. Ká má wà ní odidi èèyàn tó kú ní chọ́ọ̀chì Ọ̀wọ̀. Odidi ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹ̀mí tó kú ní Ọ̀wọ̀ tí àwọn bandits, àwọn terrorists tí wọ́n fi bọ́ǹbù gbogbo ní odidi chọ́ọ̀chì ní Ọ̀wọ̀. Odidi chọ́ọ̀chì Ọ̀wọ̀ tí wọ́n bàjẹ́. Ẹ̀yin tẹ́ jọba, ẹ̀yin tẹ́ jẹ́ Jagaban, ẹ má jẹ́ ká sọ̀rọ̀ bá. Jagaban ǹjẹ́ ẹ ti ẹ̀ lọ bẹ̀ rárá. Ẹ jẹ́ ẹ wá fámìlì wọn lọ. Àwọn ọmọ yẹn nísì gbọ́ òní fámílì wọn ṣe dídé ni. Ọmọ tó kú ní Èkó sínú BRT. Bámisáyé tó kú sínú BRT. Ǹjẹ́ ẹ̀yin gómìnà Èkó Bọ́lá Ahmed Tinubu ǹjẹ́ ẹ ti ẹ̀ yọjú sí ilé ìyá Bámisáyé? Bọ́lá Ahmed Tinubu sọ fi ṣe campaign. Ó yọjú sí ilé ìyá Bámisáyé. Kó tiẹ̀ lọ bá wọn kẹ́dùn. Tá bá sọ̀rọ̀ nísìnyí wọn á ní wọ́n ń bàjọba rẹ̀ jẹ́. Ẹ ó wo mọ́ Bọ́lá Ahmed Tinubu. Àlà rẹ̀ tó bá ṣẹlẹ̀ jẹ́ ká sọ. Ǹjọ́ yọjú sí wọn. Àìmọye àwọn ọmọ tó kú bá ń káhùn tọ́lọ́pàá kan bá dédé yìnbọn pa lọ́dún ẹ̀tọ́. Ǹjẹ́ ẹ yọjú sáwọn òbí wọn? Ǹjẹ́ ẹ mú di òfin, ẹ ń fìdí òfin múlẹ̀? Ẹni tó pọ̀ ọmọ yẹn dùn ni wọ́n sì ní di justice fún. Nígbà tó ti yanjú àwọn ọmọ ní Lẹ́kí táàrí ìdájọ́ tẹ dàdájọ́ nù sẹ́wọ̀n lẹ́sẹ̀ ìdájọ́ èèyàn kan ṣoṣo. Anyway, bá mi wo fídíò, bá ti rí fídíò tèmi mọ́ bá mi share rẹ̀ kó sì mọ́ bá mi like ẹ̀ á sì dá fún ọ. Thank you so much for liking and loving. Watch the video. Kó wò bí kó gbọ́n tó bí wí tó bá ní ṣe lọ máa lè lẹ́nìkan. Sọ máa lè lélẹ̀ tó wà lẹ̀ lóòótọ́ ọmọ ìlú wọn ní ṣùgbọ́n sí bẹ́bẹ́. Yesterday, I'm a boss on a main road. You know, saw him in a pool of blood. So, I had to stop. Let's say, that's not my money. That believe about giving no. I'm not in that bed today, just because I'm my body. You know, good to see you. See you, bro. I think I'm new now, don't forget me. Everything will be fine. Huh? So, don't want to go. I'm going to tell them to go and take your way. Anybody will take you, right? Okay. I don't know.